gbogbo ẹ̀yin ará ilé tẹ̀ ń wo Freerice News TV káàkiri àgbáyé. Eléyìí ni àwòrán madam tí wọ́n sọ pé wanted ní ọkọ àwọn ní ìgbà kan sẹ́yìn. Tó post picture ọkọ wọn sórí social media pé wanted ní ọkọ wọn. Ìdí àti sábàbí àti ìtumọ̀ nǹkan tó ṣe okùnfà fífi àwòrán ọkọ wọn gẹ́gẹ́ bí wanted, bí ẹni tí wọ́n wá, bí ọ̀daràn tán wá nígbà yẹn, òun la fẹ́ gbọ́ lé ní ẹjọ́ máa bá wa ká lọ. Rárá mọ́. Yes sir. Ibi ọ̀rọ̀ mi òun ni ó pọ̀ but a máa ṣe ní kúkúrú. Èmi àti ẹni yìí a pàdé ní iléèwé gíga. Ìgbà tá a pàdé kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀. Ó dẹ̀ hùwà ìrẹ̀lẹ̀ nígbà yẹn. But a jọ ń gbé, ọdún kò sanwó orí mi, kò rí family mi, kò rí anybody, but a jọ ń gbé bí tọkọtaya fún bí ọdún 10 or ọdún 11, which is 11 years la fi jọ gbé. A dẹ̀ bímọ 2 fúnra wa. But nígbà ìgbà kan ni mo wá rí owó kan lọ́dọ̀ àwọn ẹbí mi. Wọ́n ṣáà fún mi lówó yẹn pé tí n fi ṣe okòwò, tí n fi ṣe kinní fúnra mi, so that ìgbésí ayé wa máa tún yàtọ̀ fún ó máa yàtọ̀. Ìgbà tá máa bẹ̀rẹ̀, ó ṣàṣọ pé nǹkan bàbá lòun fẹ́ ṣe, òun fẹ́ lọ sí ìlú òyìnbó. Mo ti lẹ́yìn, mo fi owó yẹn, mo ṣàfi gbìyànjú pé okay o, mo wà support nígbà tó ṣà lọ ṣoríire, ó wá ṣoríire bí ọkùnrin, ó máa ran ẹbí náà nípé because ìyà yẹn ti pọ̀ jù. But mo wá rí nírí pé gbogbo tí mo ṣe ń gbìyànjú nípé tó lè ṣe, ó máa ń rí mi bí pé mo fẹ́ oríire òun. Mo dẹ̀ gbìyànjú gan fún. Ìgbà tó máa yá, a ṣáà ń process tó ṣe máa travel out. During that process, ó pé òun nípé agent yẹn kò fast enough láti bóun ṣe. A dẹ̀ tún gbìyànjú pé àpò tó ní sùúrù títí ó ṣà lọ gbowó lọ́wọ́ agent. Ó gbowó yẹn tán ni ó pé òun fẹ́ ṣe Uber. Ó gba ọ̀nà ilé Uber lọ. Uber yẹn náà àmọ́ kókó ẹ̀ mú dẹ̀ sọ má ṣe Uber. Àwọn èèyàn ti pọ̀ jù bẹ́ẹ̀, wọ́n pé dandan fẹ́ ṣe òkìní kan. Àwọn èèyàn sọ fún ẹ pé 300,000 ló make in a month. Gbogbo during that process, ó ṣáà ti ń wá wàhálà pé bí wàhálà ẹ̀dẹ̀ mọ̀ pé wájú obìnrin yọwọ́ díẹ̀ ju ọkùnrin lọ. Àwọn máa sọ pé maybe owó tó ní ló ń jẹ́ tóbìnrin máa ṣe ìgbéraga. But ó bá ń pé mo ò nídìí ìgbéraga ń sìn ju pé ti máa sọ ọ̀rọ̀ tútù sí ní ọkàn. Ìgbà tó ṣáà máa ṣe lọ ó bọ̀, ó ṣe kinní kan. Uber yẹn náà kò tún gbé. Ìgbà yẹn ni lockdown ó ṣẹlẹ̀ ńgbà yẹn. Okay, ni ẹni tó ní mọ́tò gba mọ́tò lọ wẹ̀. Ó wá di ẹni tó jókòó sílé. Nínú owó tí mo dẹ̀ kó dání pé fẹ́ fi travel out, ìwọ̀nba díẹ̀ tó tún kú wọ́n pé dandan òun fẹ́ gbà, òun fẹ́ ṣe gbá, òun fẹ́ ṣàwò, òun fẹ́ fi sanwó mọ́tò Uber yẹn nípé so that òun ò ní di pé òun ló máa padà lose mọ́tò Uber yẹn. Tó ṣe ń ṣiṣẹ́ Uber yẹn kò kówó oúnjẹ wálé o. Tó bá kówó oúnjẹ ó lè jẹ́ 500 ló máa fún èmi àtàwọn ọmọ ní ìgbà yẹn náà. During that process, ó ṣáà wá wàhálà pé tí lọ gbowó yẹn wá. Ìgbà yẹn ó ṣáà máa nà mí, ó máa ṣe oríṣiríṣi kinní kan, ó máa ṣe gbá. Ìgbà ni wọ́n mọ̀ pé tó wà lọ́wọ́ ọkùnrin ènìyàn máa mọ orú èèyàn tó jẹ́. Ìgbà tí a méjì jọ ń forí gba, tájọ́ ń manage, ìfẹ́ yẹn ó pọ̀. But ìgbà tí wá dín pé owó yẹn dé, ó wá dín pé owó yẹn náà èmi ò dẹ̀ rí bí owó náà, but at least owó náà ni. Ló wá dín pé ó ṣáà misbehave, ó ṣáà ń ṣe gbá. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share, ẹ dẹ̀ bá wa comment, ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ bá wa like ẹ̀. Ni ó ṣáà rí pé ó ṣáà misbehave. Ìgbà tó yá ni èèyàn tó ṣáà bá mi gba owó yẹn lọ́dọ̀ àwọn family mi, estate agent ó ṣáà bá mi gbowó yẹn ni ló ṣáà advice mi pé ó wá jẹ́ owó yìí ló ń fa ìjà láàrin wa àti bàbá àwọn ọmọ ẹ̀. Lọ fowó yìí ṣe nǹkan. Ó sọ fún mi pé tí n fi rẹ́ǹtì shop, tí n fi rajà díẹ̀, tí mo pé owó yìí náà kò lè ṣe nǹkan kan, pé ìgbà tó ti dé ń pọ̀ ti gba mọ́tò lọ wẹ̀. Pé máa wò báyìí owó yẹn, owó ṣọ́ọ̀bù yẹn máa fi jẹun ní pé but nǹkan tó wù mí ní ẹlẹ́dàá mi pé ẹ jẹ́ n fi ralẹ̀. Mo dẹ̀ kówó yẹn mo lọ fi ralẹ̀.
mo fi ṣe a fi ṣe gbogbo ẹ̀ aṣá gbàwé. Lẹ́yìn ìgbà yẹn aṣá rà mo ṣá délé mo wá sọ fún pé nǹkan tó ń fa wàhálà láàrin mi àti ẹ o lórí ọ̀rọ̀ owó yìí o mo ti lọ dà síbì kan ní ẹ̀gbẹ́ ilẹ̀ tí mo rà yẹn mo kọ orúkọ ẹ̀ sí mo bracket orúkọ ẹ̀ sí torí àwọn ọmọ yẹn. Ìgbà tí màá fi délé ó ṣàṣọ fún pé èmi lọ ra lẹ̀ òun dẹ̀ ń jìyà mo gbé báwo ló ṣe ń jìyà mo pé after all òun níṣẹ́ kan tó ń ṣe tẹ́lẹ̀ ìwọ ló mọ ibi tó lọ sọ pé ọ̀gá ẹ̀ ń lo ẹlẹ́dẹ̀ ó ń lo ẹlẹ́dẹ̀ pé kinní kan gbogbo ẹ̀ náà ni mo dẹ̀ ti gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀ tó èmi náà mo níbi tí mo ti ń bọ̀ ìgbà tí mo fẹ́ pé a máa jọ ṣoríire mo ò rí owó lọ́wọ́ ẹ̀ mo ò rí nǹkan kan lọ́wọ́ ẹ̀ but mo mọ̀ pé ìgbésí ayé tá jọ ń gbé tó lè dáa fún ẹni but ìrí tí wọ́n dẹ̀ ń rí mi pé tó jẹ́ ti máa ga pé bí ìṣubú ọ̀rọ̀ yẹn sú mi ó ṣáà ṣe gbẹ́ ó ṣàwò ìgbà tó yẹ ó ṣáà kúrò nílé gbogbo ẹ̀ ṣáà di yankunyanrun tó yà pé ìgbà tèmi ti ra lẹ̀ ní a ṣáà ra ilẹ̀ yẹn tí mo ṣe wá dé mo wá sọ pé mo ti ra ilẹ̀ yìí o owó tó ń fa ìjà wa tó ń di pé gbọ́mi sí omi ò tó mo ti lọ dà síbì kan tó dẹ̀ pé òun ti gbọ́ ó dẹ̀ díjọ́ kejì ó dẹ̀ jí mi gbà èmi ti ṣoríire ó dẹ̀ pé oríire wo ni mo ṣe ọ̀pá mo ti ralẹ̀ kò sí nǹkan tóun lè bá mi sọ mọ́ pé tóun lọ wá tóun náà máa ṣe ṣoríire ó dẹ̀ pé ilẹ̀ ṣé acres ni mo rà nàbí kínní yà pé àwọn ò ṣe kínní kó ṣàkó aṣọ ẹ̀ ní méjì mẹ́ta ó kúrò nílé after 2 weeks ó ṣàtún padà ó èmi ò béèrè ẹ̀ torí Ọlọ́run mọ̀ pé mo gbìyànjú fún mo dẹ̀ ṣe nǹkan èmi gan mo mọ̀ pé tí ẹ̀dẹ̀ ènìyàn kan tí kò bá yìn mí mo yin ara mi dé stage kan pé tí ẹ̀dá wa wà láyé don't because of pity àbí torí kíní tó fi fẹ́ ọkùnrin àbí owó rẹ̀ ń pa pé nǹkan tó kó ẹkùn pé marriage ló kó ẹkùn mo mọ̀ pé mo ṣàṣìṣe bọ̀ nínú àṣìṣe yẹn mo dúpẹ́ lọ́wọ́ náà pé ẹ̀mí mi ń bẹ ẹ̀mí àwọn ọmọ mi náà ń bẹ torí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment ní ó ṣáà rí bẹ́ẹ̀ àtìgbà yẹn ó ṣáà dúró lé pẹ̀lú wa ní láńlọ́ọ̀dù wa sọ pé kinní kan ọkọ yín wọ́n sọ pé owó ilé pé báyìí lè máa ṣe mo dẹ̀ pé wọ́n pé ọ̀gbẹ́ni èmi ò ní owó lè kan tí mo fẹ́ báyọ̀ sùn ní pé tèmi àtàwọn ọmọ mi tàwábì kan tá máa lọ máa wọ́ sùn sí ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ títí tó ṣe ó rẹ̀ lọ maybe after 3 years àbí after 2 years a tún gbéra wa lọ sí woman rights ó ní kinní kan tí fún mi kinní kan ṣáà máa ń ṣe justice tàbí kinní kan àkóra wa lọ síbẹ̀ ni máa ń ṣáà plead pé máa ṣe responsibility lórí àwọn ọmọ ìwọ́n pé òun ò ní ṣe sẹ̀ pé òun ò lówó òun ò ní ṣe òun ò ṣe kinní kan pé kinní kan but nǹkan tí mi kàn fẹ́ sọ fáwọn obìnrin tó ń kọ́ mọ̀ tó fẹ́ ṣe ìgbéyàwó àbí wọ́n wà desperate nípa ọkùnrin ẹ ṣe jẹ́jẹ́ ẹ rò ẹ tó wò kò kí ń ṣe nǹkan tó wá dáhùn pé o ní owó o lè gbé bùkátà fún ọkùnrin at the end of the day ọlọ́wọ́ níjà takùn náà tàdẹ̀yà failure torí ìdí ẹ̀ ni mo fi sọ pé mo fi post ẹ̀ sórí social media ń gbà yẹn pé is a wanted person ó gbàgbé àwọn ọmọ yẹn sí mi lọ́wọ́ kò dá sí wọn kò sọ tó ṣe ń jẹ kò tó ṣe ń lọ sí school tó ṣe ń wọ̀ tó ṣe ń ṣe kinní kan kò sọ nípa ẹ̀ bọ̀ ẹ̀kọ́ náà ló jẹ́ fún èmi náà mo dẹ̀ ti kọ́gbọ́n nínú àṣìṣe mi orí ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tẹ́mi ṣì wà ń bẹ ìrètí ṣì wà mo mọ̀ pé á dáa torí ẹ̀ ní gbogbo ìgbà tó fi ń ṣe kinní yẹn náà ni ẹ̀mí kan sọ fún mi pé tí lọ ṣiṣẹ́ fashion designer
wáyé ò kì í ṣiṣẹ́ fashion designer yẹn ni èmi gan ìbámu ibi tí ó kù sí although depression máa ń wá ó máa ń ṣe mí pé tí n commit suicide ń gbà mí but mo máa ń fi ọkàn mi sọ fọ́lọ́run pé it's going to be okay and it's going to be well one day but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi náà ṣáà ni mo wà ní ni mò ń sọ nísìnyí pé tíyàn ṣe jẹ́jẹ́ tó wá di ọ̀rọ̀ ọkùnrin dé desperation kò lè solve rárá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa ń pẹ́ amúláìkẹ́ mu fine nǹkan tó wà nínú wọn àmọ́ obìnrin náà òun náà máa ti torí one of two things ó máa pé òun náà lọ sọ nǹkan tó wà nínú obìnrin yẹn náà àmọ́ but ọjà òkùnkùn ní ìgbéyàwó àga ń pé tó wá dín pé kò sanwó orí ẹ̀ tó wá dà pé ó fẹ́ ba forí tì ìyà kan tún nìyẹn náà problem kan tún nìyẹn náà but mo forí tì wọ 10 years àbí 11 years náà ló wá dín by the end of the day kò sí nǹkan kan fún mi ó jẹ́ ọgbẹ́ ọkàn ó jẹ́ pé nǹkan tí mo wá ń rò nígbà mi ó máa ń gbomijé lójú mi pé pẹ̀lú gbogbo àsìkò mi pẹ̀lú pé tó lè dáa fún ọmọkùnrin pẹ̀lú tóun náà lè jẹ́yàn ó wá sọ mí dẹni tí kò ní nǹkan kan tó jẹ́ pé tí wá wò ń gbà mí gbogbo bùkátà yẹn orí mi ló wà. Look at the present nation now present Nigeria tí ọkùnrin da bùkátà lé obìnrin lórí tó sọ pé òun ni tó máa sanwó school òun ni pé tó máa yà sí tó wá di lọ́la táwọn ọmọ yẹn wá jẹ́yàn ó máa padà wá ó máa pé òun fẹ́ jẹ́ bàbá lórí wọn. Èmi dẹ̀ máa ń sọ alẹ́ ló máa ń jù fún obìnrin àtọkùnrin nǹkan tó wá ṣe lórí ọmọ òun ló ń jẹ́ òun tó bá ṣe anything lórí ọmọ má expect anything ní ọjọ́ alẹ́ lórí ẹ̀ mo gbìyànjú tó but Ọlọ́run nìkan ni ọba tó ń fún ẹ̀dá ní ló ń pín ẹ̀dá lérè ẹ ti wá wọ́ tí mo wọ̀ sí kò sí ìyàn kankan kò sí ìyá kò sí bàbá kò sí alábàárò bọ̀ mo dúpẹ́ Ọlọ́run jẹ́ alábàárò mi Ọlọ́run ló bẹ̀dá gbẹ́rù mo dúpẹ́ ṣeun gan ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa comment ẹ ṣeun gan. so lọ́rọ̀ kan ṣá ǹjẹ́ ẹ nídìí any assistant lọ́wọ́ àwọn èèyàn tó ń wò yín káàkiri tẹ́ fẹ́ kọ́ṣẹ́ fún yín bóyá lórí issue àbí nǹkan mi. assistant mo nídìí pé fashion designer ni mí and aránṣọ Ọlọ́run dẹ̀ ń gbà fún wa níwọ̀nba but kò sí shop láti ràn but mo ṣáà ní ìjọ kan pé Ọlọ́run máa rán olùrànlọ́wọ́ wá láti gbé mi débi gíga tí mo fẹ́ dé because ó wù mí láti establish iṣẹ́ yẹn gan ní tó ṣe wù mí gan but agbára ò tí dé bọ́ mo mọ́ Ọlọ́run á ṣe ìrọ̀rùn fún mi. Orúkọ ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi comment. Orúkọ ilé-iṣẹ́ mi ni Grace Down Fashion Design House. yàtọ̀ sí fashion design ṣe ó tún iṣẹ́ mi tẹ́ ń ṣe yàtọ̀ sí fashion design àti pé mo fẹ́ béèrè nǹkan kan tẹ́lẹ̀ náà kí ni field yín kí gangan lẹ study ní school. Mo study banking and finance ní school ní Lagos State University. What do? BSc in banking and finance. Yàtọ̀ sí fashion design yẹn kí ni ẹ tún ṣe. mo máa ń ṣe catering mo máa ń báyàn dá iná mo máa ń ṣe home service mo máa ń lọ báyàn dáná nílé mo dẹ̀ máa ń bá wọn tó wá pè mí fún oríṣiríṣi oúnjẹ I cook for them oríṣiríṣi oúnjẹ tó bá fẹ́ mo máa ń dá mo máa ń ṣe home service ìgbà míì náà a máa tún ṣe eré orí ìtàgé. So you are an actress. Yes, but very soon ṣá. But ibi tó wù mí gangan tí mo dé gangan ní pé ti establish fashion designer mi ṣe fashion designer mi yẹn ló wù mí but mo mọ̀ pé Ọlọ́run ṣe ní rọrùn Ọlọ́run dẹ̀ máa gbé olùrànlọ́wọ́ dìde fún mi
But for instance, if I may ask, bí orí èlò lẹ́rù bí wọ́n máa tó láti establish fashion design ká nípa tẹ̀fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Owó ńlá ni o, but mo mọ̀ ọ́ tọ́lọ́run lè ṣe. Mo mọ̀ pé Ọlọ́run máa gbé yan at least tí wá ní bíi 3 million. Jẹ́ ní any machine tẹ́yìn lò for now. Mo ní manual. Then mo plan láti ra the automatic àwọn oníná yẹn industrial yẹn, but torí responsibility àwọn ọmọ yẹn tí owó yẹn ṣe lọ nìyẹn. Bí èlò ló ń tà yín. Nísìnyí ó dà pé 300,000 ló ń ta per industrial machine. Weaving machine yẹn náà is like 250,000 now. Torí ẹ̀ at least tí wọ́n ṣì wá rí àwọn yẹn iṣẹ́ ti lọ. Ẹ ṣeun gan. So any other word for any final words from you? Ẹ jọ̀ọ́ tẹ share tẹ dẹ like tẹ dẹ bá wa comment àti àwọn èèyàn tó dẹ̀ ń go through nǹkan tí mò ń go through Ọlọ́run ràn gbogbo wa lọ́kàn. Ọlọ́run dẹ̀ máa gbé olùrànlọ́wọ́ dìde sí wa because olúkálùkù dà kó tóun máa sọ nǹkan tóun rí ilé akún ọ̀nà gan kò ní ráyè gbà, but olúkálùkù ló mọ tó ṣe ń dùn ún lọ́kàn tó ṣe jẹ́ egbò àdá ìjìnà pé tí ọkọ̀ máa wá from nowhere tó máa lò ní mugu. Torí ẹ̀ ni ó máa ń jẹ́ pé ẹ wá ráwọn ẹlòmíì tó wá ń go through depression, tó wá ń go through frustration, maybe you are ẹ̀rí ẹnìyẹn ó ń pariwo ń try láti máa ṣe kinní kan, a lot ó ń bẹ nínú ọkàn but kò ríyàn tó máa ṣe ẹ̀ fún. And when you are going through abusive marriage or relationship, please speak out because a lot of people have gone because of this. Ọlọ́run máa jẹ́ àdúró ṣe ìyá àwọn ọmọ wa o, àní kú sójú ọ̀nà bí èéfín o, àwa tá a dẹ̀ bẹ̀rẹ̀ náà láparí ẹ̀ láyọ̀ àtàláfíà. Ẹ ṣeun gan, ẹ bá wa share, ẹ bá wa like, ẹ dẹ̀ bá wa comment. Once again for rounding up, what's the name again? Onakoya Christiana.